Oroagba, a fairy tale of a young old man named Babaakile, fabricated, constructed, and assembled to rectify the glitch of an individual, to call us to order and repentance. Èmi àlọ́ ń wá ṣọ́ọ̀mọ̀ pé lẹ́sẹ̀lẹ́sẹ̀ létòlétò làgbàdo tó ọmọ tiẹ̀ lèmi Babaakile fi sọ pé ayé gbà jẹ́jẹ́. Ẹ ǹlẹ́ o, ẹ kú ìpàdé èèyàn alájẹfẹnu lọlẹ̀ tẹ́ pé béèyàn ṣe yín lóore kì í jọrú yín lójú ó kọ́lé bọ́ra mọ́tò kí ló sì ẹ̀ máa fẹnu tẹ́ńbẹ́lú oore ni ẹ bá sì wà máa mórè ẹ sáàmọ̀ bí ẹ wà lánàá kó tó di pé wọ́n ràn yín lọ́wọ́ kì í sọ kankan fún ọ sóòrò àwọn tí wọ́n sóore náà kì í ṣe pé àwọn náà ní àbọ̀ pọ̀ nbì kankan ṣùgbọ́n wọ́n kàn ń ṣe torí káwọn náà lè bá àmọ́ ráàánú gbà ní níbi ayé dé báyìí béèyàn bá wá bọ̀ ní nǹkan kódà bó ṣe wá ń kè mọ rírì òru wọn o ìta lé òṣòwò lóde ire o. ọ̀rọ̀ àgbáyé. Wá wọn ló gbé òrí gbé ọ̀ ń fa òrí fa ó lè rí gbé ò lè rí fa torí pé kí ni ìwọ náà ń dalẹ̀ ọmọ làkejì èèyàn ò lè máa dalẹ̀ ọmọ làkejì kóró pé òun ó gòkè ọ̀la o ìjọjẹ́ máa díẹ̀ bẹ́ẹ̀ ló sì mà sá ìran adìẹ òun náà máa ń fò bí àṣá ni tẹ́lẹ̀ àmọ́jọ́ tó dalẹ̀ àṣá ni ò lè fò mọ́ béèyàn bá ti dalẹ̀ ọmọ làkejì èèyàn ò lè tóru wọn tèrò ara rẹ̀ pa lónìí kọ̀ọ̀kan máa wà nú ayé bí ìjù tó kọjá lórí àpáta tí ò nípa ire o. ọ̀rọ̀ àgbáyé. ẹkùn ọ̀pá màálù láì mọ́bẹ dání wòmí ìran àkókò kan èyí sì í ṣe làálàá kó tó fégun ọ̀kẹ́rẹ́ láṣẹ Elédùmarè gbogbo ìṣẹ̀mí ìṣẹ̀dá tẹ̀ ń wò mí yìí ẹ ní fòró nínú oṣù tuntun yìí kẹ́ ẹ tó jáná o torí pé gbẹ̀dẹ̀ báyìí ní rọ kókò lágbàlá ẹ ò ní fojú sunkún lóṣù tuntun yìí ire o. ọ̀rọ̀ àgbáyé. Wá lóòótọ́ lẹ́bùn o sì nífàálẹ̀ mọ́ kódà o tún lẹ́mìí ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n sọ ọmọdé tó fi wà lójú kan bí omi adágún súnmọ́ mi. Wá kún ìmọ̀ kó o rí ìmọ̀ tó rọ ọmọ pé ò ní ìmọ̀ kọ́ ọmọ bá a mọ níbi tó ọmọ ni o ìmọ̀ nìkan ló kù tó nílò ire o. ọ̀rọ̀ àgbáyé. Lóòótọ́ ló nílò gbédìde àmọ́ gbọ́ ò mọ́ torí pé o nílò gbédìde kọ́ ọ wá sọ̀rọ̀ ẹ dìdàkudà lọ́dọ̀ àwọn tó lérò páwọn ò gbé ọ dìde lọ́pọ̀lọpọ̀ ìgbà ibi ẹ̀dá bá fojú sí ọ̀nà lè mọ́ gbà bẹ́ẹ̀ lọ Elédùmarè bàbá mi ní gbẹ̀dá dìde tòótọ́ èèyàn ló sì rán sí yàn àmọ́ gbọ́ ò iṣẹ́ tá a gbẹ́ràn àkùkọ ni pé kọ́kọ́ bá kókó bá tó kò sì tó bẹ̀ tí ò ní kọ ẹni Elédùmarè bàbá mi bá yàn pé yóò fà ó dìde dandan ni kó sí corruption má wàá torí pé o nílò gbédìde kọ́ wá sọ̀rọ̀ ẹ̀ dìdàkudà lọ́dọ̀ àwọn èèyàn àdúrà nìkan lọ́kàn nílò kí Elédùmarè bàbá mi jẹ́ káwọn tí ó ràn ọ́ ló tètè wá ọkàn ire o. ọ̀rọ̀ àgbáyé. Bétí ni ò gbọ́yìn kì lóòótọ́ inú èyí bà á jẹ́ gbọ́ lágbájá wa bọ̀ ó ní tàmọ̀ ló ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn ìwọ náà bá fẹ́ fìrònú pa rẹ̀ ìbéèrè kan tí mo fẹ́ kó o birú wọn ni pé ó ṣe jójú tiẹ̀ wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀yìn bí ìbá ṣe pé wọ́n jọ dálẹ̀ má jẹ́ wọ́n pòkọ ọ̀bánújẹ́ fún ọ gbọ́ ò so rẹ̀ ní iwájú yóò mọ̀ gbèrò wájú ẹni ẹ̀yìn ìní mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn fi wọ́n lẹ̀ ẹni ẹ̀yìn ni wọ́n èrò wájú tí wọ́n gbìyànjú ní kọ́ ọmọ sáré rẹ̀ wọ́n padà wá ṣẹ́rú lábẹ́ rẹ̀ ni ire o. ọ̀rọ̀ àgbáyé. Táyé bí ìlọ wà ṣe fẹ́ ní ṣe fún ọ mọ́ yọ máa lè ojú kàǹkà àmọ́ gbọ́ ọ béèyàn bá ṣe bí fún ọ mọ́ fìbí san padà o fà á lé kóòtù Ọlọ́run lọ́wọ́ ìdájọ́ Elédùmarè bàbá mi ó ju tàwọn ẹ̀dá lọ ire o. ọ̀rọ̀ àgbáyé. Ìlẹ́ o torí pé ológo ayé wa ń gà ọ́ wọ́n ń kí ọ wọ́n ń gé ọ ìwọ náà bá ń gapá rò pé torí pé wọ́n ti ń gé ọ wọ́n ti ń sà ọ́ ọjẹ́ sèmìdọ̀ ó ti gbàgbé ríńjọ́ kìíní àná àmìrìnjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ́lẹ́ kàkà kiri ìjọba inú kòtò gìrìwò lọ́bàrà rẹ̀ sórí ayé tí ń gà ọ́ tán ń gé ọ tán ń sà ọ́ ẹ̀ tó gbò rẹ̀ bá fi lè wọ́mi tàbí tó ṣubú wẹ́kẹ́ àwọn náà wọ́n padà yẹ̀yẹ́ rẹ tí wọ́n gà ọ́ ọjẹ́ tẹ́rù ara rẹ̀ pa ire o. ọ̀rọ̀ àgbáyé. ọ̀rẹ́ wa sí òsì kí ló dé tínú rí odò
inú tí ìsá dùn sí nǹkan ọmọlàkejì tó bá ti rí ọmọlàkejì tí ń gòkè ọlà bọ́ bá ṣe bayé rẹ̀ jẹ́ táyé rẹ̀ ó bàjẹ́ lọ́ọ́ máa ń wá ọjọ́ sèmìdọ̀ tí ń sọ tí ò yọ fún ọ ẹni tó fẹ́ gòkè tó jábọ̀ tó bá jẹ́ kó nǹkan ládàá ni wáyé ti yàn kó ní destiny ẹ̀ parẹ́ sórí kó ṣera rẹ̀ tẹ̀síwájú yóò tó ọtí ire o. ọ̀rọ̀ àgbàrí. gbogbo ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì kọ́ ló nígbàgbọ́ o bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n kọ́ lọ̀daràn ṣe mọ́tọ̀ gbogbo ẹni tí ń sọ pé ọ̀rẹ́ mi kọ́ wọ́n fi ọ̀dẹ́ nu o tó wá gbọ́ gbogbo àwọn tán sọ pé mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ kọ́ wọ́n fi ọ̀fun rẹ̀ yàtà tí bí wò ó bọ́kù bá kú ọmọ aráyé a máa tọ̀nà jẹ́jẹ́ wàá bòkú mọ́lẹ̀ ṣùgbọ́n béèyàn bá nílò ìrànlọ́wọ́ ọmọ aráyé ò ní fo títì wá ràn lọ́wọ́ abájọ tẹ́lẹ̀yìnbó fi sọ pé trust nobody jára ẹ̀ ire kàǹkà. ọ̀rọ̀ àgbàrí. tó ǹlẹ́ o ẹlẹ́gbẹ́mẹgbẹ́ wọ́n lò ti ronú dèkóríta pò ti rò pò ti pin wọ́n lọ́ọ́ máa ń rò pé àwọn ẹgbẹ́ rẹ̀ kan wà tán ti kọ́lé tí wò ó tí ì kọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ kan ti ra mọ́tò tí wò ó tí ì rà àwọn ẹgbẹ́ rẹ̀ kan ti so rere tí wò ó tí ì ṣe ọ̀kàrẹ̀ o ṣùgbọ́n ṣé wò ó rò jinlẹ̀ páwọn ẹgbẹ́ rẹ̀ kan ti wà lọ́gbà ẹ̀wọ̀n kí ló dé tọ̀ lọ́ọ́ bá wọn àwọn ẹgbẹ́ rẹ̀ kan ti ya wèrè tán dábúgí jẹ́ kí ló dé tọ̀ lọ́ọ́ bá wọn àwọn ẹgbẹ́ rẹ̀ kan ti dẹni àkọlẹ̀bò kí ló dé tọ̀ lọ́ọ́ bá wọn gbogbo ẹ̀dá pátá àárín lọ́wọ́ o bó o ṣe ń gbìyànjú àti wà àwọn kan tó jù ọ lọ tó o fẹ́ tó wọn làwọn kan náà ń gbàdúrà káwọn náà tó ọ dúpẹ́ tiẹ̀ ire o. ọ̀rọ̀ àgbà bí o ṣe. káì já mi ń bẹ̀ mọ́ sọ toró léwu o bọ́ ọ bá sọ yóò kó bọ̀ ìwọ gángan kíyèsára rẹ ó rí i pé tọ́ ọ bá ti fẹ́ so rere àbó òun ayọ̀ kan tọ́ ọ bá ti lè sọ fọ́mọlà kejì kì í ṣeé ṣe mọ́ mọ́ sì mí gbọ́ ìsọpá àwọn tó ń sọ fún wọn kó ọgbọ́ tí ò fi ṣe ṣe àmọ́ wọ́n lò kíyèsára rẹ ìṣẹ̀dá tó gbé wálé ayé ọ̀gbá kọ́ ọmọ rojọ́ rẹ fọ́mọlà kejì bẹ́ẹ̀ sì ni wọ́n ní ò lè ṣe ọmọ kájọ́ káàkiri bí ẹyẹ ẹ̀bákà kí ló dé tó lè kọ́ béèyàn ṣe sẹnu rẹ̀ ń déédéé síbí àìmọ́ fọ̀rọ̀ rẹ pamọ́ mi ò jọ tayọ lójú ọwà lójú kan bí omi adágún o tèrò ara rẹ pa lónìí kó o lè bá tètè tayọ ire o. ọ̀rọ̀ àgbà bí o ṣe. ìjọ tó o bá mọ̀ tán pèlè èèyàn ìjọ náà lọ́mọ̀ pèlè ayé gba jẹ́jẹ́ gbọ́ ìgò lọ́mọ aráyé ń pelé yìí gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí pọ́njú bá lè dé bá gbò tó bá lè fọ́ lójú ẹsẹ̀ lọ́mọ aráyé ó pààrọ̀ ọkọ rẹ̀ lọ́ba dọ̀pá láńbá yóò di nǹkan tí wọ́n mọ̀ rí sá mọ́ débẹ̀ mọ́ jẹ́ kó bí ọ lọ́wọ́ ìgbà títí ń ṣàǹfààní fún wọn kọ́ tó ń wá gbọ́ ǹjọ́ jẹ́ màmú bámù bá ṣe pọnmi sínú ọmọ aráyé ọmọ pọ́nlé àmọ́ jọ́ tí ṣòro bá dé bámù tó bá lè fọ́ ìjọ náà lọ́mọ aráyé pààrọ̀ ọkọ àmọ́ yóò bá dà páàdì yóò di tí wọ́n mọ̀ fi mọ́lé yóò dùn tí wọ́n jù nù gbọ́ owó ló ní ipò ló ní ọlá ló ní àbẹ́bùn ohunkóhun tó bá lè ní ọmọ ìyá mi tẹ́lẹ̀ gẹ́gẹ́ torílẹ̀ yíyọ ìjọ tí nǹkan tó o bá ní bá fi lè tán ìjọ náà lọ mọ̀ pé lójú ẹsẹ̀ lọ́mọ aráyé pààrọ̀ ọkọ rẹ yóò bá di olówó àná ni mo rò pé yí ọ ire o. Oroagba, a fairy tale of a young old man named Babaakile, fabricated, constructed, and assembled to rectify the glitch of an individual, to call us to order and repentance. èmi àlọ́ ń wá ṣọ́ọ̀mọ̀ pé lẹ́sẹ̀lẹ́sẹ̀ létòlétò làgbàdo tó ọmọ tiẹ̀ lèmi Babaakile fi sọ pé ayé gbàjẹ́.